الله من الشيطان الرجيم
ó lè jẹ́ òun náà. Àyà inú Kùránì ìyẹn ni gbogbo àwọn ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ nínú Kùránì tó jẹ́ pé ìfẹsẹ̀rinlẹ̀ rẹ̀ ó sì wà nínú òwe àwọn táwọn yìí náà ó wà nínú ọ̀rọ̀ ó wà nínú ìjì. Nígbà tó jẹ́ pé gbogbo àwọn kìíní ó wà nínú ọ̀rọ̀ ó wà nínú ìjì lọ́jọ́ kọ́lọ́ wọn challenge wọn pé kí ló dé tẹ́lẹ̀ tó fi ń takò nígbà tafsiruna bi ayatillah, kí ló dé tó fi ń takò àwọn àyà Ọlọ́run ọba. Wa antum tashhadun, ẹni wa antum tashhaduna bi annaha haqq, ẹ̀yin náà ẹ sì jẹ́rìí tó jẹ́ pé ẹ jẹ́rìí ẹ mọ̀nú ẹ̀yìn wípé òdodo òun náà ní gbogbo àwọn kẹta sọ yìí. وتشهدون كذلك بأنكم على الباب، ẹ̀yin gáàsì ní ẹ̀yin náà jẹ́rìí wípé orí irọ́ lẹ wà nígbà tẹ́ ti gba ti òjíṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ̀ ọba rán tẹ́ ti gbàgbọ́, ẹ̀yin gáàsì mọ̀ pé orí irọ́ òun náà lẹ wà. Kí ló dé tẹ́ fi ṣe báyẹn? Ọlọ́run ó fi eléyìí ó fi ń challenge àwọn ahlul kitab láti jẹ́ kó máa yí àwa náà wípé bí ẹ́ ṣe wà yẹn wọ́n mọ̀ fáwọn wà lórí irọ́ mọ́kànkó lórí ẹ̀. Àwọn èèyàn a sì máa dúró lórí irọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjí tó jẹ́ pé oní ó tì wọ́n débi kí wọ́n dúró lórí irọ́ yìí, kò yá máa dúró lórí irọ́. Ẹlòmíì ó ń dúró lórí irọ́ yẹn nítorí àpò rẹ̀ ni ìyàmtàrí àjẹ́ ìwòwò kó lè bá àjẹ́ pápó kùnún kówó. Ẹlòmí dúró lórí irọ́ nítorí àwọn èèyàn tí ń tẹ̀lé pé ọmọ jẹ́ pé àwọn àlùzì àwọn fans, wọ́n yẹ pé àlùzì àwọn supporters, àwọn tí ń tẹ̀lé wa kọ́ yẹ pé wọ́n padà lẹ́yìn wa, òun náà ló fi ń ṣe bẹ́ẹ̀. Ẹlòmí tí ẹ̀ wá ń ṣe tó jẹ́ pé orí irọ́ òun lọ́fẹ́ dúró sí, tó jẹ́ pé hasadan ni hasadan, ọkàn pẹ̀gẹ̀ ni ó pẹ̀gẹ̀ àwọn tí ń sòdodo pé nígbàtà ẹ̀sì tí ń sòdodo òun ó sì sọ̀rọ̀, gbàdẹ́ ìtí wà lójú ọ̀nà òun ó sì máa wọ́gbó. Kí ló dé? Nítorí pé ìtẹ́ sọ òun ọ̀fẹ́ sọ bẹ́ẹ̀, ìtẹ́ ìní sí òun ọ̀fẹ́ sí, ojú ọ̀nà ìtẹ́ ìtọ́ òun ọ̀fẹ́ tọ́. Nítorí ẹlòmí àwọn dúró lórí rọ́bẹ̀. Àwọn tẹ́ jẹ́ àwọn Banu Israil, àwọn tẹ́ jẹ́ àwọn Nasara, àwọn Yahudi, táìpù àwọn báyìí náà làwọn wọ́n dúró lórí ọ̀rọ̀ wọn yẹ nítorí ẹ̀dà wípé ànábì àwọn ò sì ní tẹ̀lé. Kí ló dé? Nítorí pé kìí ṣe inú ìran wọn ló ti wá, ó wá nínú ìran àwọn ẹlòmíì tó jẹ́ pé ojú yẹpẹrẹ ní wọ́n fi máa ń wò wọ́n. Wọ́n máa ń wò wọ́n pé àwọn èèyàn tó jẹ́ pé sáfálà ní wọ́n yẹpẹrẹ, àwọn rìá ànáàsì, àwọn èèyàn tí wọ́n já máa ń káká, òní a máa ń kà wọ́n sí. Wọ́n ò sì mọ̀ pé ọlá tí yóò kárí gbogbo ayé ọ̀dọ̀ Ọlọ́run ó ti gbé dìde. Ọlọ́run náà wá gbé dìde. Ọlọ́run àti wọ́n sí gbogbo àwọn nǹkan yìí láti fi tẹ́sì rẹ̀, láti fi tẹ́sì ìgbàgbọ́ ẹ̀. Kí sọ́nà ń lọ gbàgbọ́ ni àbífẹ́ inú rẹ̀, sọ́nà ń lọ gbàgbọ́ ni àbí ọ̀wíyà rẹ̀, àbí àsọ̀bíyà ni ó fi ń ṣe gbogbo tó ń ṣe. Tó lẹ́lòmí nítorí fáwọn ọmọ wíwẹ́ òun náà ló fi ń ṣe. Nígbà jẹ́ pé iṣẹ́ táwọn wílọ̀dọ̀ wà ní ẹ ọkàn tẹ́ẹ̀lé àwọn bá ní ẹ̀ lásán ni kìí ṣe kó dúkọ́ òun gan ó ní ìtìnáàrùn pẹ̀lú nǹkan rẹ̀, kìí ṣe pé ọkàn ẹ̀gbà bẹ̀. Ọlọ́run fi kìíní kó fi tẹ́sì àwọn àbàlú sọ̀rọ̀ yìí, kó fi tẹ́sì àwọn táàlù ìpìtà, kó fi tẹ́sì wọn wọ́n sì fèèlì. Lọ́nà wá sọ bá àánú ẹ̀fọ́ ẹ̀kọ́ àánú jà sínú àwọn nǹkan bẹ́ẹ̀ tó ti rí òdodo ńlẹ̀ báyìí, ó ti rí òdodo ńlẹ̀ tó wà máa tó jẹ́ pé irọ́ lọ́wọ́ àjókòó tì tó wà pé òun náà lọ́wọ́ máa ṣe. Ẹni tó bá ṣe ń ṣe báyẹn kíbúrú ní jẹ́rẹ̀ òun sì gbéraga ni ẹ̀ kíbù ìgbéraga. Ìjẹ́ sì pé kíbúrú ó ní bá tọ́rọ ìhàp
fún olódodo lẹ́ẹ̀kọ̀ọ̀kọ̀ ọgọ́rùn-ún nọ́ọ̀sì kó máa wà àwọn èèyàn pé àwọn òtí ẹ̀jẹ̀ nǹkan kan ẹni tó bá ti ní gbogbo ó ti ní kíkúrú nìyẹn ó ti gbéra ga òun náà lábí ń kìlọ̀ fún àwọn ajogún ẹ̀wù tí ẹ wà ní Èkó yìí ajogún ẹ̀wù tó rẹ́ pé ẹ̀wù ó jùlọ léè tí ń pera rẹ̀ Felix Agége ajogún ẹ̀wù ni o ẹ̀wù ń jùlọ gbogbo eléyìí tí ń sọ ní àwọn ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn ọ̀rọ̀ ẹni tí ọmọ kàkàrí ẹni tí ọmọ pé aláìmọ̀ká aláìmọ̀ká ni o ayé tó sọ fún ọ aláìmọ̀ká ni o ẹni tó bá sọ fóun gbarú ẹni bá ń láàfà ó túnmọ̀ sí pọ̀ ọmọ kàkà pẹ́ẹ̀pẹ́ ìyẹn ilé àwa yìí ní àwọn tí jáde ní ẹnu rẹ̀ àlegbà láàfà ọmọ akéwù gbàlègbà ọmọ akéwù kí ó tún gbọ́ dáadáa ọmọ akéwù tí ó tẹ̀lẹ̀ kọ́ kéwù àwọn dáhùn wí ẹ̀wù tí ẹ jogún ó ju ọrùn wọn lọ nígbà táwọn tó jẹ́ pé àwọn tí ẹ lọ táwọn bá dúró lórí tó yẹ kó dúró lé lórí tí ẹ sì máa ń tọ́ ẹ fún wọn mọ̀ tó yẹ pé tó wá rúlé wọn kò má tún pẹ́ wọn mọ̀ kẹ́kọ̀ọ́ wọn má tún pẹ́ àníṣẹ́ ẹni tó bá sọ wípé àṣùbọ̀hà àrùbàá ọmọ nkàkà kò tí ìmájọ́ àṣùbọ̀hà àrùbàá tó wá ní ṣubú ọ̀pá mẹ́rin ló túnmọ̀ sí àkó tí ìmájọ́ oní ìdíkọ ọmọ kéwù ẹni tó bá jẹ́ pé àwọn mọ́túnmọ̀ ìjìnlúyà wọ́n kọ́ òsì yíọ òòlì ẹ̀bà tó àṣùbọ̀hà àrùbàá sí ṣubú ọ̀pá mẹ́rin ní láyé mọ́túnmọ̀ ìjìnlúyà lásọ yìí ó sì ní ọ̀ẹ̀bẹ̀rẹ̀ náà wù wọ́n tó orí sí yẹ́rù àìlẹ́mì nùbàlá tó lọ pè ní sẹ́yìrù àìlẹ́mì nùbàlá láìsí kó rí báyìí o ní ìdígún ọwọ́ tó bá máa ké wọ́n pọ́ ó pè ìwọ́ àwọn nǹkan bá àwọn èèyàn lé sí ẹnu lè gbé èèyàn kéèyàn ó sì nǹkan pè ṣùgbọ́n nǹkan téèyàn ti rí báyìí tó ti rí tó wà padà ríra rẹ̀ kọ̀rẹ́ ó túnmọ̀ sí pé kò sí tó fi kọ̀rẹ́ ti ara rẹ̀ lórí rẹ̀ yẹn kò sí tó fẹ́ kọ̀rẹ́ ti ara rẹ̀ lára rẹ̀ èyẹ́ lè kọ́kọ́ pé nǹkan báyìí kọ́ fẹ́ pé yá ahlal kitab kọ́ sọ pé yá ahlal kitab kó tún kọ̀rẹ́ ti padà ẹnu gbé ni ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé onú ẹ̀ ló ń pè tó wá dé ojú ìta tó wá wí bẹ́ẹ̀ ó tí ì mọ̀ ni ò tí ì mọ̀ nígbà tó jẹ́ pé àwọn táà wí yìí wọ́n yí kasíra wọ́n kasírò ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n yí kasírò wọ́n yí ká wọ́n ẹn tó fi ń sọ wípé ABUBAKR ìkọ̀lọ́wà ní òkòdó tó rọ̀pọ̀ kasírò ní kánọ́ kasírò ní ọba mọ̀ pé jámù sírò ní síyá àwọn àbọ̀ ọba ti kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọba ti mọ̀ pé jámù sírò ní kíni síyá báyẹ̀ tí ṣe ní sírò yẹn àwọn ẹlòmíì náà lè ní sírò tiwọn ó máa rí pé òun wí ní tí ó súnmọ́ òun ní àwọn sírọ̀ dàtíyà sírọ̀tù dàtíyà tẹ́fẹ́ nìkan ẹlùmí náà lè ní sírọ̀ tí ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni bí Ànábì ṣe níhùn bẹ́ẹ̀ làwọn sàhábà náà ṣe àwọn míì náà wọ́n kọ́ fáwọn ẹlùmí lóbìrí síyàrù àìlámi ànúbàdà síyàrù ojejamu basira a'lam ojejamu fa'ala an-nubala ojejamu funabi yẹni pé àwọn àtàfún àwọn tó jẹ́ pé àkọ̀ọ̀jẹ̀ ni wọ́n àwọn àmì ẹ̀dá àwọn èèyàn ńláńlá nínú àwọn èèyàn tó mọ́nú àwọn ẹ̀dá síyàrù a'lami nubala ẹ tí ń pè ní sí sáyírù a'lami nubala kò tí ma kéwò àwọn ẹlòmíì náà àwọn nǹkan míì náà wà tó jẹ́ pé yóò bí mọ̀ pé ẹni yìí òun máa kéwù ó sì máa kéwù ó ẹ̀kọ́ ọlọ kọ́ kéwù ó dùn wá wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ẹgbẹ́ sí ipò àwọn àgbà nígbà jẹ́ wípé àsìkò òpin ayé òun náà dáwà
àsìkò tó jẹ́ wípé àwọn tó jẹ́ pé wọn ò mọ̀ nǹkankan òun náà ni wọ́n fi máa sádarí. Ànábì sì ti sọ́ọ́lẹ̀ onígbò bá yá wọ́n máa fi àwọn tí ò mọ̀ nǹkan wọ́n máa fi darí ọ̀yá ti lú àwọn dáhùn wí wọ́n wà sọnù. Fadhallu wọ́n sọnù wa adallu wọ́n ètò sọ àwọn ẹlòmíì náà nù wọ́n sọ àwọn tí wọ́n wà lẹ́yìn wọn. Àwọn dáhùn wí wọ́n ti sọ pọ̀lọpọ̀ àwọn èèyàn nú kọ́mọ jẹ́ kìlọ̀ fún ọ gbogbo àwọn tó sọnù yẹn gbogbo wọn pátápátá ni wọ́n dúó tì ọ́ tó bá díjọ́ ọgbẹ́ndì àdìkẹ́wọ́mà ó dúó tì ọ́ pé ìwọ lọ sọ àwọn nù ẹ máa wí kátàkátà wọ́n sọ pé òun jẹ́ mùdírù bìkan mùdírù gbọ́ jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ gan adáù tí kí o ti ẹ̀nà Yorùbá náà mọ̀ nǹkankan gbogbo ẹni tó bá sọpọ̀tì ẹni ìtẹ́ni wí gbogbo tó wí tó náà sí sọpọ̀tì ọmọ kéwú ni ọmọ o tí mọ kéwú onídìí ikọ̀ ọmọ kéwú onídìí ikọ̀ ọlọ́kọ̀ orògbé kéwú àwọn kéwú wẹ́wẹ́ ni lẹ́yìn tó yẹ pé kọ̀ ọmọ kéwú débi pé ó ń sọ pé àwọn tí a kéèkéé kan pé tì sí àwọn kan pé kí wọ́n tú àwọn tí a kéèkéé àwọn afọ́ àwa tí wọ́n kọ́ Ọlọ́run kó bá kẹ́ wọn wọ́n gbìyànjú ṣùgbọ́n àwọn tí àyẹn kéré ìmọ̀ ẹsẹ̀ ìmọ̀ kèé mọ̀ sáyé àtijọ́ àwọn tí àyẹn wọ́n kéré pé gbé fún akún ó tú ó ti ẹ̀tún wá ọfẹ́ kó bára rẹ̀ ó tún tì í sí àwọn tó jẹ́ pé wọ́n ti mú mi ìmọ̀ débi tí wọ́n yẹ kún ó múdé òun tì í sí lúwò àwọn tàà jí ọmọ kéwu àwọn àfáà gan bá ṣe wà àwọn tí àyẹ́ kéré sí ó kéré pọ̀ ní o wallahi ta'ala ó kéré o tí rí bí è pé o tí nígbàtí è kátíà gọ́gù lásán ọkàn bọ̀ sórí gọ́gù lásán gọ́gù ló ti ń wò tó bá ti rí ó lo gọ́gù translate àbí náà ló fi ń wò pé nígbàtọ̀ kátíà tí àwo lọ ń ká gan tí àwo lọ kà ló fi ń wo wípé irú àwọn tí àyẹn àwọn tí àkékèké ní o tó bá jẹ́ tí wọ́n bá kọ tí a tàríkh lọ tó bá yẹ o tí mọ́ ká tí a dáadáa ni lọ ka àwọn tí a tàwáríkh gangan kọ́ ka ó rí wípé wọ́n kéré tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn tí a sírọ̀ àwọn ò tí pọ̀jù kọ́ ka àwọn síra Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́ọ̀ká tàwọn ibnu ishaq kọ́ọ̀ká ọmọ òpé kò sí nǹkankan náà wé kò sí nǹkankan mẹ́ a ń bèèrè tàṣẹ tó bá ti ẹ̀wà fẹ́ ka àwọn tàríkù àwọn tàwàríkù kúbúrọ́ bí àwọn albidaya wan nihaya bí àwọn ti ibnu al-athir alkamilu fi tàríkù bí àwọn tàríkù Baghdad bí àwọn tàríkù àtọ́bárí ọmọ òpé kò sí nkẹ́kẹ́ ó rò pé lógà kan pọ̀ ń bí bóyá lógà ló ń wò pé kìíní ẹni tó mọ lógà kò tí ìsọpọ̀ ọmọ kéwú ìtumọ̀ tí wọ́n pè ń kéwú gangan ó ní kéèyàn ọmọ Kùránì kọ́ ọmọ hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́nìkan bá fi wá dé tó sọ fún ọ pé kò sí súnnà á tó ń tún sọ kò tí ìmọ̀ kéwú ni ò kọ́ mọ́ kéwú ọkàn ogun náà kàn ra kó àwọn náwù àti sọ́rfù débì kan ọ̀sẹ̀ òun náà sì ra ń gbọ́ àwọn lábọ́wá kan kò tí ì débi kéwú ó tí ì mọ in tí ń pè ní mọ̀ gangan kọ́lọ́nkọ́ kọ́ ṣàánú wa ayé tá a bára wa nìyẹn ayé àwọn ajogún ẹ̀wù tẹ́wù wá jù wọn lọ tó jù wọn lọ kọ́lọ́nkọ́ ṣàánú àwọn ọpọlọ kéékèèké àwọn sufahahul ahlam hudathaul asnan làwọn tàà ń wí o bil'ilm nínú ma hudathaul asnan tó bá mọ́ tí ń pè ní ìmọ̀ ti pọ̀ lágbàáyé àwa Yorùbá ìgan tí a ti wà nílẹ̀ tó pọ̀ kìí sáwọn ìgbà kan tó jẹ́ pé àwọn àfáà àwọ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ ilé tí a káàkiri tí a ti wà nílẹ̀ àwọn èèyàn ti ká tí àwọn ti nímọ̀ dáadáa
wá jẹ́ páyé ìgbà yẹn lẹ́nìkan wà máa sọ pé lọ́wọ́ máa sọ gbalagbàla ọ̀rọ̀ àwọn ọmọ tìdà yìí ọmọ sọ pé kẹ́nìkan ọmọ takọ̀ tání oní takọ̀ ní tó ń wí tí ọjọ́ nǹkankan Ọlọ́run kó ṣàánú wa kọ́ra tó lábala abẹ̀yẹn ìwé èsè ibi tẹ́nìkan sọ pé òun fẹ́ náwọ́ pé kìíní kan sí a máa kí àà ó sú ọ̀bàjẹ́ fún wa pé ẹni tí ó sọ fún wa pé òun máa kí ó nílẹ̀ Yorùbá tí ó sì lè dúró tí ó standi rẹ̀ àti rí tí ó standi ẹ̀ tó ọ̀bà tí ìwó in tí àwọn tí wọ́n kọ́ wa ń kéwú tí wọ́n kọ́ wa ni kéèyàn kàn ra máa fán kéwú káàkiri kìí ṣe kọ́ máa fọ́nbù kìí ṣe kọ́ máa jánu kìí ṣe kọ́ kàn máa pariwo lásán ariwo kọ́ àwọ kò sí ariwo kankan pé kọ́ kàn máa pariwo káàkiri àgínní kan kọ́ mú orin kan báyìí kọ́ máa fàáfàáfà láàrin 30 minutes níbi táwọn èèyàn tí ń há àwọn alfiya tí ń há àwọn orin wá 1000 tí ibi tí tó jẹ́ pé àwọn orin àwọn alfiyat wọ́n wà nílẹ̀ téèyàn fẹ́ há nítorí ìmọ̀ láti wá máa pòrí orin ẹyọ kan láàrin 30 minutes mo sọ fún àwọn ọmọ kan tá àjọ ń yẹ tí àwò pé tó bá fẹ́ ka orin gan ayé ti kúrò ní kọ́ ẹ̀sẹ̀ máa rọ̀ dàrọ́ dáadáa àbí kọ́ ẹ̀sẹ̀ máa ṣe takrọ́r kọ́ máa rọ̀ dáadáa kọ́ máa kàrọ́rọ̀ orin kọ́ máa sọ pé àlékún sàlámù lọ ìyá sàkìnílì hìmá bíkún tọ́bàrí ìyàwó bíkún tọ́bà sókínà gbó tó wá tún wí bíkún tọ́bà orin pọ̀ nílẹ̀ tí èèyàn fẹ́ ha ọ̀ẹ́sẹ̀ wà máa túnṣẹ̀ máa rìpíìtì ẹ̀ àbí tí èèyàn bákan wò pé ẹjẹ́ àtàmátà pẹ̀lú ẹ̀ lásán kéwù èsè fọ́nbù kìí ṣe àwọn ìdáwọn kan tí ń gbé káàkiri tó yẹ pé ìsọkúsọ ní ẹbí ń sọ kìí ṣe ìdáwọn kan fi ń tajarọ́ ala Allah tó fi ń gbójú Ọlọ́run tó sọ ọ̀rọ̀ sàkàsàkà àwọn ibi náà nígbọ̀ jẹ́ wípé ẹni tí wọ́n padà fi ibẹ̀ ajogún ẹ̀wù ní kọ̀mọ̀ kankan lọ́jẹ́ kọ́ jẹ́ kí àwọn táwọn wí náà máa sọ gbálagbàlá tó bá ti jẹ́ pé aláìmọ̀kan wọ́n fi sádarí àwọn tó jẹ́ aláìmọ̀kan tí wọ́n pọ̀ wọ́n máa rọ́rọ̀ sọ ọmọ tó dé tí everybody ebi sọ̀rọ̀ ń wo ni nítorí pé àwọn onímọ̀ àwọn ni ẹ ń sọ̀rọ̀ anybody ọkàn gbọ́dọ̀ sọ̀rọ̀ pé ọkàn fẹ́ sọ̀rọ̀ kan ó kò sí ọlẹ́nu pẹ́ ṣùgbọ́n in tó dé tí wọ́n fi ń rọ́rọ̀ sọ táwọn míì náà fi ń rọ́rọ̀ sọ àwọn náà sì bọ̀ sórí kinní báyìí ọmọ sọ gbálagbàlá kò sẹ́ni tí ò fẹ́ lè sọ̀rọ̀ láyé ìsìn iná àwọn Salimanu bùn wárí sí àwọn gbáragbàrá ẹlòmíì wọ́n rò pẹ́lòmíì náà makéwú náà ní ọmọ tú gbogbo ẹ̀ yọ́mọ wọ́n tún wá sọ tí ò bára wọn mú èmi ó tún wá máa dìfẹ́ǹdì ẹ̀ ọmọ dìfẹ́ǹdì ẹ̀rọ nígbà tí wọ́n náà mọ̀ nǹkankan ló fi ń dìfẹ́ǹdì ẹ̀ máa dìfẹ́ǹdì ẹ̀ tó bá ti sọ mistake kan tó sọ ọ̀rọ̀ tí ò tiẹ̀ bá nǹkankan mú pẹ́ẹ̀pẹ́ ìwọ̀n náà bọ̀ bẹ́ẹ̀ ó dìfẹ́ǹdì ẹ̀ kọ́lọ̀ ń kọ́ sàánú kéwú ti pọ̀ ńlẹ̀ ju gbogbo àwọn wọ̀nranwọ̀nran yẹn lọ ó ti pọ̀ ńlẹ̀ níbi tí àwọn èèyàn ti kéwú tí wọ́n ti kéde bí tó yẹ fún ó kéde tí wọ́n ti kéwú tó yẹ pé àwọn lábáwá gan-an wọ́n ń tò lẹ́yìn wọn ni lọ́wọ́ àmọ́ wí rádaràdá lónìí rí ẹni tí ó fèsì fún lọ́dọ̀ tí ń gbà tẹ́ ìmọ̀ nǹkankan wọ́n lè má fèsì fún níbi wọ́n fèsì fún ó rí pé gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ ilé kéwú yín tí wọ́n wà ń wò ó rí pé wọn ọ̀já mọ̀ nǹkankan nígbà wọn ọmọ nǹkankan o àtàwọn tó ṣe ìlìháàmù nú wọn ó rí pé ẹ̀kàn parẹ́ máyé láàrin kéwú gẹ́gẹ́ tí ò ní ìlìháàmù kéwú al-ilmu sọ́fí tó clean dáadáa tó sì kún dáadáa ó wà nílẹ̀ wọ́n bá pàdé àtàwọn bàbá wọn àtàwọn ọmọ wọn náà gbogbo wọn rárá jókòó sẹ́gbẹ́ kan ni nígbàtí wọ́n bá kéwú pàdé ọmọ pé àlìjẹ̀nú gan tó lọ lò tó fi ṣe ìlìháàmù gan ó níbi ọmọdé ó níbi tálìjẹ̀nú náà mọ̀dé àlìjẹ̀nú ẹ̀dá Ọlọ́run kan ni ó lè mọ́ àlìjẹ̀nú tí ọmọ kéwú tó àwà ẹ̀ ó
ọ̀pọ̀ pin dànù gbogbo àlìjànú ni àfàwọn díẹ̀ kéèsì ó rò pé ìwọ lọ ń ká àlìjànú kó pé àlìjànú kan pé àlìjànú kíni àlìjànú náà níbi tó náà má kéwú ti ẹ̀dẹ́ àwa Ọlọ́run dáwò èèyàn pé gbogbo tó wí àti ma àti gbogbo ẹ̀ lámọ̀jú ẹ lọ àmọ̀jú ẹ lọ wọ́n wá lọ ní olóòlò ìlèhámù pé òfin mọ̀ kéwù náà wà lọ kéwù tó mọ̀dà ibo ló wà kéwù tó yẹ pé àwátà lò ìlèhámù gan à ń bọ́ sí kéwù rẹ̀ sí wẹ́wẹ́ ibi tó ti mọ̀ pálìjànú gan ó níbi tó ọmọ kéwù dé nìyẹn àlìjànú níbi ọmọ kéwù dé bàbá ńlá wọn Ọlọ́run ní kánàbí Ádámù ó fi kéwù yé wọn ní bàbá ńlá wọn tó jẹ́ bí ṣàìtọ́n wa allama Adama al-asma'a kullaha gbò ya tí wọ́n mọ̀ àtàwọn màláíkà gan Ọlọ́run ní wo ambihum bi asma'i hahula àlìjànú níbi ọmọ kéwú dé o kò sí pé nígbàtí èsẹ́ pálìjànú jọ́lọ́ tí ó wà jẹ́ bi kulli shay'in muhit tí ó mọ gbogbo nǹkan kọ mọ́ kí ló fẹ́ mọ̀ tálìjànú tó bá kọ wájú báyìí kò ní rí tó wà lẹ́yìn àlìjànú gbogbo àwọn tó sì ní wo àwọn tó ń bí àwọn kéékèèké kan tó yẹ pé kò bìlífù ẹni tó bá ti ń ṣe ilham kò bìlífù nú ara rẹ̀ ni ó bìlífù nú ara rẹ̀ azin ó ní athiqatu bin nafs ó bìlífù nú ara rẹ̀ pé èmi gan bí mo ṣe wà mo lè sórí ire láyé ẹni tó bá jẹ́ pé ó lọ ṣògùn owó ni kò bìlífù nú ara rẹ̀ pé òun lè sórí ire láyé nìyẹn tó bá tún lọ ṣe ògùn tìmọ̀ náà ó bìlífù kó lè má kéwù nìyẹn kéwú táwọn èèyàn mọ̀ àbọ̀ àwọn táwọn wí yìí nígbọ̀ jẹ́ pé inú agbo báyìí lómi rẹ̀ tí inú agbo ló kan báyìí àbí inú ògbò lómi rẹ̀ tí ń yí ó rí àwọn àfáà lágbà ayé ni tí nìkan nú àwọn tẹ́ẹ̀kọ́ jáde lọ sọ pé kódà àwọn Sheikh wa Adam rahimahullah kódà àwọn tó pàdé Ibn Taymiyyah gbé tí wọ́n tún Ibn Taymiyyah kọmọ kẹ́kẹ́ tẹ́ẹ̀fẹ́ Ibn Taymiyyah kọ́lọ̀nkọ́ bá kẹ́ Sheikh wa Adam al-Ilori kọ́lọ̀nkọ́ bá sí àlékún ìkẹ́ fún wọn àwọn náà wọ́n ní ìgbìyànjú tí wọ́n ṣe wọ́n sì ní ìmọ̀ tí wọ́n mọ̀ jùmọ̀ má dákọ Ibn Taymiyyah o má dákọ ẹ o tó bá dákọ rẹ̀ tó bá dákọ wọn lẹ́gbẹ̀ẹ́ Ibn Taymiyyah à ń sọ fún ọ eléyìí ìsọ́ọ̀fù là ń sọ fún ọ yẹn ìmọ̀ wọn ojú ọfẹ́ lè mẹ́jọ abọ́ kan lọ́nú òkun ọmọ tí wọ́n pè ní Ibn Taymiyyah àwọn ilé gbogbo àdífẹ́ pátápátá ní ẹmọ̀ pátápátá gbogbo ẹ̀ la yamurru alayhi hadithun illa arafa hukmahu kò sí àdíìsì kan tí ó kọjá níwájú ẹ̀ báyìí àyàfi kí wọ́n mọ̀ pé kíní sọ́dọ̀ yìí fún ní àbọ̀ hasanu àbọ̀ sọ́hí ní bí báwọn àdíìsì ṣe tó ó rò pé kéwulẹ̀ tí tó ń kọ́ nínú agolo yín ni kéwu àgbáyé in tó tú yí jẹ jù náà ni pé ó rò pé kéwu ọ̀dọ̀ yín náà ni kéwulẹ̀ Yorùbá ti kú ń bẹ́ o gbogbo wa pátápátá àti bọ́ sí inú àgbáyé àti bọ́ sí àgbáyé tó jẹ́ wípé gbogbo ẹ̀ ti lẹ̀pọ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ ó ti lẹ̀pọ̀ mọ́ra wọn gbogbo ilẹ̀ Yorùbá ó ti já Saudi ó ti já gbogbo ẹ̀ pátá mọ́ra wọn everybody ti wọnú ara wọn ìmọ̀ ti wọnú ara wọn kìí ṣe bí tẹ́yìn tí ń yí tọkàn yí inú agolo lásán tó ń tú ẹ jẹ kìí ṣe ìmọ̀ ti yí pọ̀ mọ́ra wọn àwọn àfáà ti lọ tó yẹ pé wọ́n ṣe tíà àwọn tí wọ́n bá wọn gbé jáde àbáwọn tí wọ́n bá tí tó jẹ́ pé àwọn ni wọ́n bá wọn ṣe bí tàhírù rẹ̀ àbí tí wọ́n ṣe tàṣíhù rẹ̀ láúbáwá ni táwọn láúbáwá náà ń ṣe tíà táwọn náà ń ṣe tàṣíhù rẹ̀ ó ti wọnú ara wọn ní ìsìn kìí ṣe àwọn ìgbà kan pé àwọn tí àpẹlẹbẹ kan ó mọ̀ sọ pé ẹnìkan tí àkíní àwọn tí àwọn àgbà al-qudama wal-mu'asirun nínú àwọn àgbà àfà ó ní á sí àwa lójú sí pé ká máa kà kéèsè àwọn tí a tó ń sọ yẹn kéèsè o
àwọn tí àtọ́ ń sọ yẹn yóò jókòó ẹ̀kan yóò parí ẹ̀kẹ́ àníìsìn àwọn tí àwọn àgbà òun náà wọ́n ní kọ́ ọmọ nígbà tó bá sọ pé bóyá o ò pé tàríkù kan òun náà ní ẹkọ tó wá fẹ́ mọ́ gbé sẹ́gbẹ̀ àwọn ìta ń sọ yẹn ìwọ lọ kàwó ṣebí nítorí pọ́ orí tú náà ló fi padà sí kíní ló fi ń gọgú search nígbà tó lè rí tú tó rí kà ẹ̀yin náà tàṣọ wárọ̀ ẹni tó rí síyàrù àlámì nùbàlá tó rí sáírù wo tí yẹn bá bọ́ sínú àwọn albidaya wan nihaya tó bá bọ́ sínú alkamilu fi tàrí sí òrùgbé yóò àwọn lábá pọ̀ mẹ́rin àwọn lúgà pọ̀ mẹ́rin yóò jókòó jẹ́ ni kò ní fẹ́ ká àwọn tí wọ́n sí àwa lójú sínú pè káka o àwọn tí wọ́n sí a lójú sí oníkọ́ tó bá kó mọ́túnú àjùrùmíyàtà tó bọ́ sáwọn abòmí àwọn tí àmì tó wà nílẹ̀ tó ká àwọn kọtùrù nẹ̀dá ọ wà nílẹ̀ tó tún lè kà àwọn o lè bọ́ sí bí àwọn alfiya náà Ibn Malik àtàwọn ṣuruhatu rẹ̀ wọ́n ní a kà kó sì máa ká lọ ní tó fi dórí àwọn alkitab lè sí bàwà in tí ẹ́ sí àwà lójú kèé sí àwọn bí takribu lóga wọ́n rò pé kìíní o rò pé ó kéré ni gbogbo àwọn tó sọ pọ́ ma kéwù yẹn jẹ́kun wọn wá ìwọ gangan ìwọ náà lè wáwó wọ́n fọmọ ká tí ọ tí ó jẹ́ òyí ọ pé ò tí ìmọ̀ kàkà lẹ́gbogbo tó tí ń jáde náà ní okùn kéwù ibi tó ti mọ̀ dáadáa pé wo àwọn kéwù yẹn ó ti hold àwọn kí ayé ìsìn tó jẹ́ kéwù gangan tó wà sáàmì oníṣẹlẹ̀ ibi tó ti mọ̀ dáadáa ó mọ̀ lára àwọn àwọn tí wọ́n jí ọmọ kéwù yí àtàgbà àtọmọ àti bàbá àtọmọ àtàgbà àtọmọ ike nínú wọn ọmọ orí bí wọ́n ṣe rí ń wo àwọn gan mọ̀ pé àwọn gan mọ̀ wípé táwọn bá jẹ́ rí nǹkan rí hàn faqad laqaw i'sara tó bá jẹ́ páfẹ́rẹ́ ní ìjìnìyàn bá pàdé ń wò yóò gbẹ́ni bọ̀dì lọ bá a ṣe sọ fún wọn náà nìyẹn pé in kunta rihan faqad laqaita i'sara tó bá jáfẹ́rẹ́ o ti pàdé àwọn ẹ̀jì o rò pé kéèkéé ni ó bí wá máa tẹnu bá àwọn àfá àti wọ́n jẹ́ pé àwọn àfá àti wá ní gbogbo àwọn ìmọ̀ yẹn ó kéré pọ̀ everybody ò jókòó jẹ́ ká padà sínú Kùránì eléyìí Ọlọ́run bá ó fi fèsì fún àwọn tó jẹ́ pé wọ́n sáfẹ́ máa jókòó lórí irọ́ tí ẹ wà wa antum tashhadun tẹ́yìn náà sì máa tẹ́ẹ̀sì jẹ́rìí wípé irọ́ ni irọ́ lẹ́ẹ̀sì orí irọ́ lẹ jókòó sí Ọlọ́run tó wá tẹ̀síwájú يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل Ọlọ́run ní ya ahlal kitabi àpé ẹ̀yin ahlul kitab ẹ̀yin Yahudi ẹ̀yin Nasara lima talbisuna al-haqqa bil batil kí ló dé tó jẹ́ wípé ẹ̀ ń rú òdodo pọ̀ mọ́rọ́ lábísà tó bá dé mudari' òun náà ni yóò di yalbasu ìtumọ̀ ẹ̀ ní pọ́wọ́sọ àtúnwá ní mìíràn tó lè fẹ́ dàrú mọ́ra wọn òun ni lábàsà náà wà tó ń bá dé mudari' òun ó di yalbisu lábàsà yẹn ìtumọ̀ ẹ̀ òun ni pé ó khalaqa ó dàpọ̀ lábàsà yẹn oníwá ló ń bí lábàsà yalbisu ìyẹn ni pé khalaqa yakhlitu lábìsà in tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábìsà tó gbajúmọ̀ lábìsà ọwẹ́wù yalbasu lòun ilé ìlábàsá nítorí pé lógbà tó bá ti ra yàtọ̀ ìtumọ̀ rẹ̀ náà ti yàtọ̀ lábàsà lélé yalbisu ìtumọ̀ ní pé ó rú nǹkan pọ̀ mọ́ra wọn ó dàpọ̀ ọlọ́ni lima talbisuna al-haqqa bil-batil kí ló dé tẹ́ jẹ́ wípé ẹmú al-haqqu ẹ̀fí ẹ̀rú pọ̀ mọ́ batil ẹ̀rú òdodo ẹ̀rú pọ̀ mọ́ irọ́ ẹ̀rú ojú ọ̀nà ẹ̀ndà pọ̀ mọ́ ìsìnà ẹ̀fí gbogbo ẹ̀fí ń gbára wọn
وتكتمون الحق وأنتم تعلمون tẹ́ wá ń fi òdodo tẹ́ ń fi pamọ́ wa antum ta'lamun ẹ̀yin gan sì mọ̀ ẹ̀yin náà mọ̀ Ọlọ́run bá ń sọ eléyìí fún àwọn Banu Israel kí ló dé nítorí pé in tí wọ́n fẹ́ gbogbo ìgbìyànjú tí wọ́n máa ń ṣe náà níbò làwọn ó ṣe dá gbogbo nǹkan pọ̀ mọ́ra wọn tí ò fi ní yí àwọn èèyàn má irú táwọn eléyìí náà tí wọ́n ń ṣe yìí wọ́n fẹ́ ṣe lapsu alhaq bilbatil wọ́n fẹ́ rú gbogbo ẹ̀ wọ́n fẹ́ rú pọ̀ mọ́ra wọn kó lè bá jẹ́ wípé ẹ̀sìn ó dàrú mọ́ ọlọ́ ó padà ní ṣákù nínú ìmánì rẹ̀ tí ṣákù sí ni tó bá ti tàtọ́ rọ́kọ̀ lil iman tó wọnú ìmánì wàhálà dé ìmánì èsẹ ìmánì mà gbogbo kìlọ̀ tá ń kìlọ̀ ni pé gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí ó ti láwọn tí wọ́n máa ń sọ àwọn tí ó jẹ́ pé ọ̀tá Ọlọ́run sàásàá òun náà ni wọ́n minal istirokiyyin àwọn àfá àwọn lè pè ní istirokiyyin àwọn minal mustashrikin àwọn orientalist tó jẹ́ pé kèfèrí làwọn wọ́n kà lọ kó ẹ̀sìn Islam láti máa da gbogbo ẹ̀rù mọ́ wa lọ́wọ́ wọ́n wá wò pé táwọn bá ti kọ́ tán àwọn wà máa rú gbogbo ẹ̀ mọ́ wa àwọn máa mú àwọn nǹkan tó yẹ pé yóò máa create doubt sí ọpọlọ àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí ò ní mọ̀ àwọn gullible ones àwọn tó yẹ pé ìmọ̀ àwọn ò ṣe dáadáa ẹ sì rí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ wọn náà ní tí máa ń jáde bí wọ́n sọ fún ọ pé ànábì wípé ó rèpù Àìṣà ni ànábì ó ṣe lè fẹ́ kinní kan nígbà tí wọ́n ti mọ̀ wípé ó ní ojú ìmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí gan mọ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀sẹ̀ wà yẹn tí wọ́n bá ti ń sọ kìí ṣe pé ẹ lè dúró níwájú àwọn àfáà pé àwọn ọ̀sọ́ wọ́n ti mọ̀ páwọn ilé kò sì pé káwọn ò dúró mẹ́ ṣùgbọ́n àwọn tẹ́ jẹ́ ìyẹn general àwọn lè tú àwọn ìyẹn jẹ bí wọ́n sọ pé ànábì idà ló fi fán Islam ọ̀ká wọ́n náà àmọ́ ògbé ànábì máa ń jagun lóòótọ́ gbogbo ìyàwó Aisha gbogbo ànábì ó lè pọ̀ ẹ̀ ní pé ó fẹ́ ní ọmọ ẹ̀wọ́ bó ṣe fẹ́ ní ọmọ kéékèèké wọ́n náà àgbà 9 years wọ́n náà yóò fẹ́ jọ ìtẹ́ pé ṣubú àná ẹniyẹn ìtẹ́ ti mọ̀ pé yóò fẹ́ jọ bí pé yóò fẹ́ jọ òdodo irọ́ kan tí wọ́n fẹ́ jọ òdodo wọ́n kàn á jù sí ọ àwọn tàbí kí wọ́n ju àwọn nisfu alhaq àwọn ààbọ̀ òótọ́ ìdajì òótọ́ kún ó jù sí ọ ó sì burú jùlọ lọ wọ́n kàn rá sọ apá kan fún ọ wọn ò ní sọ apá kejì bẹ́ẹ̀ náà ni bí irú àwọn ọ̀rọ̀ yìí wọ́n á sọ pé kíní kan Felix of Nola kan òun náà ló wà nínú Kùránì àwọn tí wọ́n máa ń sọ irú àwọn ọ̀rọ̀ nù wọ́n mọ̀ pé wọ́n lọ wo ìtànkẹ́ tí wọ́n wò pé bóyá fẹ́ jọ mọ́ ti ìntọ́ wà nínú Kùránì wọ́n á sọ pé ti ìyẹn ni o pé kìí ṣe ànábì gbọ́ngbọ̀ jẹ́ pàwọn tí wọ́n fẹ́ táwọn náà fẹ́ tí Ọlọ́run kó ṣàánú wa ọ̀rọ̀ wọn bó ṣe jọ onírú tọ́lọ́run sọ nú Suratul Baqarah yẹn gbogbo àwọn tí wọ́n kàn lọ kọ́ọ̀pì àwọn orientalist yẹn wọ́n kàn tó yẹ pé fèrè tí wọ́n bá jọ fún báyìí níwọ̀n náà fún káàkiri famathaluhum kamathali alladhi yan'iqu bima la yasma'u illa du'a'an wa nidaa ìntọ́rọ̀ rẹ̀ jọ òun náà ni bí àwọn tó yẹ pé wọ́n bá kàn ti lo aago fún gbọ́n òun náà sọ jáde wọ́n bá kàn ti sọ pé gbé òun náà wí kò sí láàká ìkankan ìntọ́fẹ́ ìjọnu àwọn kan nìyẹn kèfèrí làwọn wọ́n fẹ́ wọnú àwọn tá ń wí àwọn tó gba professor bí ash-shari'ati al-islamiyya wà nù wọ́n gba professor wọ́n dẹ̀ lọ kọ́ tí wọ́n gba professor àti aláwàṣẹ́ àti rí ẹni tó jẹ́ pé dọ́kítúrọ̀ lọ gbà obìnrin ni dọ́kítúrà lòun gẹ́gẹ́ nínú Kùránì kèdè ṣe mùsùlùmí kírísítẹ́nì wọ́n máa lọ kọ́ Kùránì wọ́n dẹ̀ gba dọ́kítúrà fil Qur'an al-Karim fil Qur'an wa ulumihi kèdè ṣe mùsùlùmí wọ́n fẹ́ máa fi wọ́n lò láti fi challenge wa pé kíní
àwọn tá sì ń wí bí irú àwọn tó wà ń bí náà ẹni tí wọ́n bá pè ní ìsìn pé ọya ẹ wá dúnàdúrà àbí ẹ wá kọ́ wá sọ́dọ̀ àwọn tí wọ́n jọ tẹ́jọ fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ kò ní wá agídí lásán náà ni ọ̀rọ̀ a máa lò ẹni àwọn tí ó bá sì mọ̀ nǹkankan nígbà bá yá yóò dà ságídí náà ni agídí lásán agídí tí ò sí nǹkankan lẹ̀ tẹ́yìn ti fẹ́ Ọlọ́run ní yá ahlal kitabi apẹ ẹ̀yin ahlul kitab limata libisuna al-haqqa bil batil kí ló yẹ tí ẹ ń da òdodo pọ̀ mọ́rọ́ báyìí wa taktumuna al-haqq ẹ wá ń fò òdodo pamọ́ nítorí pé gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn àrísàmì tó wà ní òwe wọn tí gbogbo rẹ̀ tó ti ń tọ́ka sí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń bọ̀ àti pé gbogbo ń tánàbí bá mú wá pátá òdodo ni tí ń fẹ́ sí òdodo rẹ̀ rinlẹ̀ tó wà ní òwe wọn wọn ò fi hàn wọn ò jẹ́ kẹ́nìkan kan mọ̀ àṣírí wọ́n sì tú ńgbà táwọn kẹ́nu wọn tó jẹ́ pé nínú àwọn àbárù wọn ni àwọn àgbọ̀jẹ̀ àwọn àfáànú wọn táwọn náà gbà Islam wọ́n jí ó padà yẹ̀ wípé irọ́ ni ó wà ń bẹ bí irú bó ṣe ń ṣẹlẹ̀ sáwọn eléyìí náà ni tó bá ti sọ irọ́ kan àwọn tó mọ̀ tí wọ́n mọ̀ sí fún tẹ́dú ẹ̀ wọ́n ti wà ńlẹ̀ o lè tú anybody jẹ tó bá tútùkútù wọ́n ó tú padà fún ọ ní ìsìn pé bó ṣe ríre o lọ́dọ̀ àwọn Yahudi táwọn fẹ́ máa ṣe kíní àwọn míì tí wọ́n ti gbà sílámù láàrin wọn bí àwọn Abdullahi ibn Salam àwọn gbà sílámù àgbàfáànú wọn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ ọdẹ gbà sílámù àwọn ibi tásùrí wọn ti túnù pé in tí wọ́n fi dánà bí mọ̀ ó wà lọ́dọ̀ wọn wọ́n kàn fi pamọ́ wọn ò fẹ́ jẹ́ káwọn ẹlòmíì náà mọ̀ torí wọn ò fẹ́ jẹ́ káwọn Lárúbáwá mọ̀ pé ó wà nù tí àwọn tọ́lá àwọn Lárúbáwá gan wọ́n gbà wọ́n sí pé àwọn eléyìí wọ́n ní mọ̀ o so tí a bá ti fi hàn ó túnmọ̀ sí pé wọ́n ti ń kọ̀nbáàmù ìntánẹ̀bí ìṣe wọ́n ti ń kọ̀nbáàmù ìntánẹ̀bí mú wá wọ́n ti ń kọ̀nbáàmù ìntánẹ̀bí pèpè sí wọ́n ti ń kọ̀nbáàmù ẹ̀nìyàn so yóò jẹ́ bí ẹ̀rí láti tún fi gbé ànẹ́bì lẹ́sẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àfáà àkọ́mẹ́yẹ̀ wípé ànẹ́bì ó kó àwọn èrò kúrò lẹ́yìn wọn rárá fi pamọ́ Ọlọ́run ní kílẹ̀ ń ṣe báyìí sí wa antum ta'lamu ẹ̀yin gẹ́ẹ̀sì mọ̀ pé ń fi pamọ́ ni ẹ mọ̀ pé ẹ̀ ń fi gbogbo ẹ̀ ń fi pamọ́ ni náà qala ta'ifatun min ahlil kitab Ọlọ́run ní àwọn apá kan àwọn ìjọ kan nínú àwọn ahlul kitabi nínú àwọn Yahudi àti Nasara wọ́n sọ wípé آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار ẹ gbà nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo ẹ gbàgbọ́ wọ́n fẹ́ dètè nù آمنوا بالذي أنزل على الذين آمنوا ẹ gbà tí wọ́n sọ̀kalẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo ẹ gbàgbọ́ وجه النهار وجه ìyẹn ni pé أول النهار ẹ gbàgbọ́ ní وجه النهار أول النهار níbẹ̀rẹ̀ ọjọ́ báyìí wákùfòrò àkhírọ̀hú ẹ wá ṣe kèfèrí sí ní àkhírọ̀hú tó bá ti di ọwọ́ parí rẹ̀ ẹ ṣe kèfèrí sí la'allahum yarji wọ́n lè bọ́yá wọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo yẹn bọ́yá wọ́n padà ète kan tí wọ́n dá nígbà ayé wọn nù àwọn àfáà wa oní asbábù nùzúl wọ́n jí ó yíra pé àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ bí àwọn àfáà nínú àwọn Yahudi àwọn ni wọ́n wò pé káwọn ò dètè yẹn wípé ẹ ṣe bí pé ẹ ti gba Muhammadu gbọ́ ẹ kàn sí bí pé ẹ ti gbàgbọ́ bí àárọ̀ báyìí pé a ti gbàgbọ́ ẹ lọ sọ́dọ̀ ẹ wà gbogbo ń tọ́ sọ Masha Allah a ti gbàgbọ́ tó bá ti wá di bí alẹ́ sọ pé a padà rí wípé in tó ń ṣe ọ̀bámu so that àwọn Lárúbáwá táwọn ọmọ nǹkankan wọ́n wò pé àwọn ẹni tí wọ́n gbàgbọ́ ilé àárọ̀ yìí ó túnmọ̀ sí pé
ìmọ̀ wọn ni wọ́n fi confirm pé ó wà lórí òdodo nìyẹn. Tó bá sì dalẹ́ náà tẹ́ bá sọ pé ẹgbà mọ́ wọ́n sọ pé tí ẹ ní mọ̀ tí ẹ sì sọ pé àwọn kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó túnmọ̀ sí pé wọ́n ti check ẹ̀ dáadáa nìyẹn, wọ́n ti check ẹ̀ dáadáa, wọ́n ti rí pé kò ṣe ní ẹ fi padà lẹ́yìn ẹ̀. Pàápàá jùlọ àwọn kan wọ́n láwọn kan nu wọ́n mọ̀ọ́mọ̀ tí ẹ̀ sọ ni wípé ẹ sọ fún wọn wípé ẹ sọ pé ẹ kéde pé ẹ ti gbà ó, a ti gbà nẹ́bì gbọ́ ó, tó rá padà agbò pé ọ́dá nǹkan fẹ́ bá in tó ṣe yẹn, ọ́dá nǹkan fẹ́ bá ń tọ́wà ní òwe wa mú bọ̀ á chẹ̀kẹ̀ dáadáa náà, á chẹ̀bọ̀ ọ́dá pé in tá fẹ́ rí ọ́dá nǹkan fẹ́ máa jọ́ àwà á chẹ̀kẹ̀ dáadáa. Tó bá ti wá di bí alẹ́ ẹ wá padà sọ pé ẹ ti ti wá chẹ̀kẹ̀ dáadáa rí pé kọjọ́ kìí ṣe ọfẹ́ jọ ni kọjọ́. Nírú àwọn ète táwọn wí tí wọ́n ti dá àwọn ète tó jẹ́ kọ̀dímù nù al-makrul qadim lil kuffar, irú rẹ̀ ni àwọn táwọn pè ní mustashriku yẹn náà ṣe. Irú rẹ̀ lẹ́lòmí náà ṣe tí wọ́n sọ pé òun náà ti gbà Islam yóò bá sọ pé òun tún ti di Christian ni ó. Wọ́n tráì rẹ̀ náà láwọn ẹ̀nà ọjọ́ mẹ́ta òun ti di Christian, òun rí pé Jésù ni ó jẹ́ kìnnì kan. Irú rẹ̀ ní àwọn táà wí náà táwọn náà lọ kọ́ nípa ṣẹ̀ríà tí wọ́n fi wá máa takùá tí ẹ fi wá máa wò wípé wọ́n mọ̀ nípa ṣẹ̀ríà yẹn tí wọ́n fi ń takùn àjẹ́ wípé ó túnmọ̀ sí pé ṣẹ̀ríà àwọn yẹn kò correct ni ẹ. Kó má jẹ́ pé irú rẹ̀ náà ni ẹ̀yin náà fẹ́ ṣe lọ́dọ̀ ara yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé felix of no lie, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí sọ̀hábà, kó má jẹ́ pé ète tẹ́yin náà dá nìyẹn, ó yẹ pé ń sanwó fẹ́yin náà tẹ́yìn náà wá jẹ́ tẹ́ẹ̀ ṣe bí irú àwọn ilé àmìnú bima unzila billadhi unzila ala alladhina amanu wajha an-nahar, kọ́ mọ́ ẹ̀ pé gbogbo ń tàà ti rí táǹkọ́ dárọ̀ nú àwọn jùhúdù tó ti lọ yẹn, kọ́ mọ́ jẹ́ pé tẹ́ ni tó jẹ́ wípé ẹwà máa ṣe kèfèrí sí ákírọ̀wú ẹfẹ́ bẹ̀rẹ̀ kèfèrí, kọ́ mọ́ jẹ́ pé tẹ́ náà ni wal harbu khud'a. Ogun sì ni ète náà lèyàn máa ń dá ète. Wal harbu da'iratun bayna al-haqqi wal batil ila yawm al-qiyamah. Ogun sì ni yí máa ń ṣẹlẹ̀ lọ yóò máa ṣẹlẹ̀ lọ ní láàrin òdodo àti irọ́ tí ó fi díjọ́ gbé al-qiyamah. Kọ́ mẹ́rẹ̀ pẹ́yìn náà ti ní ìtìmọ́wù sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ máa gbógun tì àtẹ́wá tó jẹ́ pé kúdọ̀ àtẹ́wá fẹ́ lò nù. Tó bá jẹ́ pé kúdọ̀ àtẹ́ fẹ́ lò nù ọwẹ́ o. Tó bá jẹ́ pé ń tẹ́ gbé wà nù ẹ ti kó ń ti yín o, ẹ ti kó ń ti yín. Tó bá jẹ́ pé ń tẹ́ fẹ́ máa sọ jáde òun náà ni àwọn abatil, àwọn ọ̀rọ̀, àwọn òfúùtù fẹ́ tí ọ̀rọ̀ ẹ ti kó ń ti yín o. Ilẹ̀ Yorùbá ó ti kúrò nígbà àtàná, ó ti di muta'addidatul aqtab. Ní ìsìn kìí ṣe wípé ibì kan òun náà ni wọ́n rò pé orí kan tígbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kìí gbogbo wa ìbá ṣe wà ààrí bí táà ti tíké wá ti jẹ mọ́dọ̀ yín ìrí abadan ìrí mo ṣe wà mo ti kéwú tí mo ti mọ̀ tí mọ̀ kí n tó mọ̀ gbọ́ pé bóyá Sheikh wa Adam rahimahullah bóyá wọ́n sàwọn tí àkán mo ti mọ̀ tí mọ̀ kí ló dé nítorí pé ó rọrùn fún èèyàn kó ní istigna an kutubihi kéèyàn mọ́ ká tí a rẹ̀ tí ó sì mọ́ kéúdé bí tó ẹkọ́ mọ́ kéúdé wàláhì tàláì ó rọrùn dáadáa. Kí ló ń sọ kí ló ń wí ó rọrùn dáadáa kí ni ibo lórò pọ́ téèyàn bá kàn in téèyàn kàn fẹ́ ṣe téèyàn lè ṣe fáwọn tí àyẹn oní pé kéèyàn ọkà kéèyàn fi mọ̀ pé àwọn àfà kéèyàn fi mọ̀ jùhúdù àwọn ulama ibi ládìíná àwọn ulama ní ọ̀dọ̀ wa kí ni jùhúdù tàwọn náà kí o fi mọ̀ wípé wọn àwọn náà gbìyànjú o kí wọn náà kó fi jẹ́ tàṣíjíhùn fún wọn náà kí wọn náà fi gbìyànjú dáadáa. Ìgbàkan wá sọ wípé bóyá tí àyẹ o ní bóyá tí àyẹ èèyàn gbọdọ̀ mọ́kà àbò òpé tí àyẹ jẹ́ kinní kan nígbà jẹ́ pé ẹ sá máa ń fúnra yín ní
àwọn bó wọ́n ṣe máa ń pè àwọn lámbà ni ẹ sáà máa ń tanra yín jẹ bí àwọn ọ̀rọ̀ yín tẹ́ sọ wípé bí ẹ ṣe wà yẹn wọ́n lọ sí Aziari wọ́n ṣùgbọ́n nígbà tí àwọn Aziari wá rí wípé ìmọ̀ wọn ó ti pọ̀jù tàwọn lọ subhanallah Al-Azharu Sharif ẹ̀yin tó jẹ́ pé gbogbo ọmọ ẹ̀yin ìwọ́gbọ́ orí pé ẹ̀yin tó jẹ́ pé gbogbo ọmọ wọ́n ti kọ́ fún yín tẹ́ ti wá tó jẹ́ pé ẹ̀yin tó ti tàkọ́ dámọ̀ nù mọ̀ dáadáa ó rí pé nígbà tó ń lọ sí Aziari yẹn ó rí pé òmójú jẹ́ yìí dì lọ jẹ́ yìí gbogbo ẹni tó mọ̀ kí ó pátápátá tó fi jáde jẹ́ yìí dì ní ibi tó ó pàdé àwọn ọmọ gangan ó pàdé ẹ̀mẹ́ azhab ní àwọn àfáàwà náà wàláhì tàláhì wọn ojú kọ́tọ̀rọ̀ tún fi báhìrì Azhari Sharif lọ wọn tàbá búnú wọn ojú kọ́tọ̀rọ̀ kan báyìí lọ drop of water kan nínú òkun Azhar ọmọ tí wọ́n pè ní Azharu o ń sọ Azharu Sharif o ń pè nígbọ̀ jẹ́ pé ẹ máa ń túra yín jẹ ní àìmọ̀kan náà lẹ̀ ń fán fúnra yín pé kó dà wọ́n tó jẹ́ pé àwọn náà nìkan ni Ádámà tó tún mọ́ ẹlòmí ẹka tí àkẹ́kẹ́ pẹ́ẹ̀pẹ́ àwọn ni Ádámà lẹ́yìn ànábì Ádám àwọn tó ní nígbàtí ọ̀ mọ̀ kankan kọ̀ọ̀ká tí àkọ́ ibì kan náà ló ti ń yí ọgbẹ́ òun nìkan náà ni Ádámù gẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé àwọn mùbàlágọ̀ tó yẹ pé èyí ó rí wípé ẹni tó sọ ọmọ kẹ́kẹ́ pẹ́ẹ̀pẹ́ ni tí ẹ̀ bá ti ẹ̀yìn ìyàn pé ó gbìyànjú tó wò pé ẹni gbìyànjú wàláhì tàláhì wọ́n dẹ̀ gbìyànjú hasba kudurati wọ́n gbìyànjú dáadáa ṣùgbọ́n ibi tó ti fẹ́ bàjẹ́ ó ní kọ́ wá máa gbé síbi tí kò yẹ àìmọ̀kan náà ní ń fa gbogbo àwọn dáǹwì àìmọ̀kan gbégbà tí wọ́n tọ́ ẹ pé wọ́n mọ̀ kí ó kan gbégbà tí wọ́n á mọ̀ kí ó jù wọ́n ti wá mọ̀ kí ó jù àwọn Azharu wá wò pé àwọn ò lè gbà wọ́n o wàláhì kò lè ju pé wọ́n rí pé àwọn àfáà wa wọn ò tí ì mọ̀ kí ó débi tó ẹgbẹ́ wọn mọ̀ kí ó tí wọ́n fi wọ Azharu lọ wàláhì tàláhì kò lè jù bá ń lọ kí ló ń fi Azharu pé ẹ̀bẹ́ yìí náà lọ ọbẹ̀ ọmọ àwọn tí ń pè ní ulama Azharu wàláhì tàláhì kò lè jù bá ń lọ bó sì ṣe rí nìyẹn nítorí pé kéwú tí à ń ké ńlẹ̀ Yorùbá nígbà yẹn àti ìdé àwọn lẹ́bù ibi tó yẹ ká dé ó possible kò jẹ́ pé wọ́n fẹ́ sọ pé wọ́n dá àyàn padà pàápàá jùlọ bí àwọn ìntọ́jẹ́ bí yunifásitì wọ́n lè fẹ́ dá àyàn padà lọ́dọ̀ tí wọ́n nígbà tí ọba tí Azharu là ń wí yunifásitì ní Azhar tí wọ́n bá tiẹ̀ ká ní bóyá gbà tí wọ́n lọ ọbẹ̀ ká ní wọ́n fẹ́ wọ tìdáyì ibẹ̀ ni ìdádì ibẹ̀ ni tẹ́ pé wọ́n lè wò pé ẹ̀jẹ̀ á manage a nínú àwọn àfáwà náà níbi ìtọ́ pé ìgbà tí wọ́n mú wọn lọ sílẹ̀ Lárúbáwá wọ́n jẹ́ wọ́n ka kàdàdí wọ́n ka thanawi ibẹ̀ wọ́n ti kàdàdí wọ́n ka thanawi wọ́n ka baccalaureate wọ́n ṣe master ńbẹ̀ wọ́n dẹ̀ ṣe doctorate ńbẹ̀ a rí inú àwọn àfáwà náà tọ́ pé báwọn náà ṣe ńbẹ̀ wọ́n lò bí 20 years bó ti ẹ̀jẹ̀ pàwọn táwọn wùyí náà lóòótọ́ bí ìdàdí náà wọ́n jáde ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó ń challenge rí o tó ń sọ pé kí ni kéwù wọn tí wọ́n mọ̀ àwọn táwọn wí gbogbo ìgbà yẹn àwọn àfáà wa wọn ò ní ju ìdàdí lọ wọ́n dẹ̀ jáde ìdàdí báyìí wọ́n jáde ìdàdí wọ́n dẹ̀ lọ síbẹ̀ wọ́n dẹ̀ fi wọ́n sí ìdàdí pé ó tún dàdí ká ò bọ́yá kò tí ì ṣe kìíní o wọ́n dẹ̀ tún ìdàdí ká wọ́n dẹ̀ ka ìdàdí yẹn wọ́n dẹ̀ ka thanawi wọ́n dẹ̀ ka baccalaureate wọ́n dẹ̀ ka master wọ́n dẹ̀ ka wọ́n bọ́ sí marhala doctorate gbogbo ẹ̀ pátápátá àwọn ní ẹlìdí wọn ó lè bá mọ̀ pé ìdàdí tí wọ́n kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kà dáa wọ́n kà tó balance kéèsè bí irú pé wọ́n dá padà ní Azhari wọ́n kà tó balance gbogbo àwọn tẹ́ rí bí àwọn professor Khidir ẹmọ tó dé tí wọ́n fi mú ẹ lọ síbẹ̀
nítorí pé nígbàtí a kéwú láwọn ìgbà yẹn tí àwọn bàbá wa Sheikh ABUBAKR tí wọ́n mú wọn lọ sí Saudi, ó dá pé àwọn khalifa wa ní ẹ̀tì ẹ̀tẹ̀lé lọ, wọ́n di pé ń sọ Lárúbáwá pé ẹwú bí lè ṣe ń sọ Lárúbáwá tí sì ń sọ bí pé wọ́n ń bí ẹ́ léèrè pé ta lọ́kọ̀ wọn ké wọ́n ní àwọn àfáà wa khalifa yìí wọ́n náà kásíà, wọ́n bí àwọn àfáà khalifa náà pé ta lọ́kọ̀ wọn náà ké wọ́n ní Sheikh ABUBAKR Muhammad. Láti ìgbà yẹn làwọn Lárúbáwá ti mọ̀ kéèsé pé kéèsé tí wọ́n lé padà ní Azari o. Àbúrò pé gíní gbogbo àwọn tàà sì dákọ̀ yìí ó sú ọ̀bàjẹ́ ni, tí wọ́n bá ń pọ́n lé òun náà ni wọ́n máa sọ fún ọ pé àwa náà ọmọ yín ni wá. Gbogbo wọn sú ọ̀bàjẹ́ wípé wọn ò kéwú ẹ̀bà lọ́dọ̀ yín, wọ́n kéwú wọn níbí, kéwú ti wà ń bí kó tó wà ní anywhere nílẹ̀ Yorùbá, ó ti wà ń bí kó tó wà ní anywhere nílẹ̀ Yorùbá, anywhere. Tó bá tún sí lọrin náà tó bá padà Darul lọrin padà sílẹ̀ Yorùbá, kéwú ti wà ń bí kó tó wà mẹ́. Kí ló ń pè ní kíní? In tí ẹ́kàn mọ ìwò sí o ní pé ìmọ̀ original, ìmọ̀ tí ó jẹ́ pé tí èèyàn bá ti padà ní yóò ní tàwádùn, yóò dẹ̀ fèsì tó yẹ kó fèsì. In tí ẹ́ ń lò mọ̀ fúnnu, ó lò mọ̀ láti fi sin Ọlọ́run ọba rẹ̀, ó lò mọ̀ láti fi àwọn èèyàn mọ̀nà. Ló fi rí wípé nígbà táwọn tá ń wí yìí, nígbà tí wọ́n padà ní ìmọ̀ yẹn, àwọn harakat ń jáde, àwọn jama'at tó jẹ́ pé wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ni, àwọn jama'at tí wọ́n serious wọ́n jáde ń bẹ̀. Gbogbo yín pátápátá bá dé akọ gbogbo àwọn jama'at ní ilẹ̀ Yorùbá, gbogbo wọn pátápátá òun náà ló rí ọwọ́ àwọn àfáà láti wò mẹ́. Ó jẹ́ pé àwọn ìzáìdá kọ́ jẹ́ pé àwọn ní dálẹ̀ àwọn nínú àwọn àdọ́ al-mu'assisun sí wọn, tàbí kọ́ jẹ́ pé àwọn ní já àwọn àfáà àwọn gan mẹ́. Nígbà jẹ́ pé kéwú tí wọ́n kọ́ kéwú ìtú nǹkan ṣe, kéwú ìfàwọn èèyàn mọ̀nà ní kéèsé àwọn kéwú tẹ̀yìn, kéwú tó wọ́n pé kò ké dáadáa náà wá ń ṣe ìranù káàkiri kéèsé. Níbi òní Jama'atu Ta'awunil Muslimin ló ti jáde, ó sì wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Nínú àwọn jùhúdù àwọn àfáànù nígbàtí wọ́n train wọn tó yẹ pé wọ́n train wọn lójú ọ̀nà pé fèsì tó yẹ kó fèsì ní tí ń lò mọ̀ fúnnu, ó fi ṣe dáwà sójú ọ̀nà Ọlọ́run bá Nábì ṣe nìyẹn, ó fi tún àwọn èèyàn ṣe. Jama'atu Tadammunil Muslimin wọn ò lè ẹ́fà gbàgbé èwò, wọn ò lè kówó, wọn ò lè kóyàn rẹ̀ kéré láyé, nítorí pé àwọn tí wọ́n dálẹ̀ àwọn àbọ̀ al-mu'assisun ibi ni ẹ ti jáde, wọn ò lè kó kéré láyé. TMC òun náà lè kó kéré, gbogbo àwọn Dr. Shafi gbogbo wọn pátápátá Ìwó ibi wọn ti wá ké, wọn olè in tí ń pè ní iṣẹ́ ẹ̀sìn nìyẹn, in ń pè ní pé èèyàn gbọ́ kéwúyé nìyẹn. Àbí ń gbàtánà bí náà tó náà gbọ́ kéwúyé tí ẹ pàwọn náà kéwú, torí ẹ pàwọn náà kéwú ni allamahu shadidul quwa, allamahu Jibril ó pàwọn náà kéwú. Nígbàtí ẹ gbọ́ kéwúyé tí wọ́n gbọ́ yé tán, ṣé orin ní ń kọ́ kiri bí àwọn olórin rádaràdá tí wọ́n pé wọ́n fẹ̀ dì káàkiri ayé tẹ́ pòdúsì, ẹ̀yin lẹ pòdúsì àwọn olórin tó wọ́n pé orin burú ní ń kọ́, wọ́n sì ń pè lórin Islam. Kọ́lọ̀ nǹkan bá wà pé bàbá wa ìmáàmù ìlú Ọ̀fà ó ní tó tẹ́ gbogbo yín ẹ wá máa ṣe di yẹ́yẹ́ ọ̀fádò mẹ́. Àwọn dáa ń wí ọ̀dọ̀ yín wọ́n ti jáde, ẹ̀yin lẹ produce wọn jáde, ẹ̀yin lẹ produce àwọn tó yẹ pé rádaràdá ní ọmọ ń sọ nípa Ọlọ́run, wọ́n sọ rádaràdá jálajàlá ní ìdí ń sọ pé Ọlọ́run manage òjò ni. Ẹ wo tí wọ́n bá sọ wípé alimu lè èèyàn yóò ní adab wà áàlá al'adab, in tó gajù nínú adabu tó gbọ́dọ̀ ní o ní adabu ma Allah, kó ní adabu pẹ̀lú Ọlọ́run. Kí èyàn fi máa sọ wípé kí jáàlù ọba yẹn débi pé wọ́n máa sọ wípé ọ má ní èjì kìíní, ẹ̀bẹ́ iná ẹ̀lẹ́pá àwọn rádaràdá, àwọn sùfàháwù làálàm, àwọn sáfálà, ẹ̀bẹ́ iná ẹ̀lẹ́pọ̀ jáde tí wọ́n sọ gbáragbàlá.
ẹ̀yin lẹ kọ́ àwọn lẹ́yìn àwọn olórin àtàwọn oníradàradà yìí ẹ̀yin lẹ kọ́ gbogbo àwọn sọkúsọ káàkiri lẹ́kọ́ jáde ẹ̀yin lẹ kọ́ àwọn tó jẹ́ pé bí ikú wọ́n ti mú tí kọjá àyè wọn ni wọ́n máa mú tí káàkiri wọ́n wá sọ pé òun jáfà ẹ̀yin lẹ kọ́ wọn tó rò pé àwọn orin kan tẹ́ máa ń rọ̀ dáadáa tẹ́ máa ń kàrọ́rọ̀ yẹn ni wọ́n ń pè ń kéw ẹ̀yin lẹ káwọn tó jẹ́ pé tí wọ́n bá wọ́n mọ̀ nǹkankan kọ́ mọ̀ nǹkankan kọ́kàn dóde lásán kọ́kàn sáàmà wí pé tó wí ó rò pé ìgbà jẹ́ pé ìntáyìn náà ṣe ń bẹ̀ẹ̀nu ajánẹ́sì ìgbà tí ò sí nkẹ́kẹ́ nù làákàí ajánẹ́sì ó tó bí 6 báyìí ìwọ náà já lọ àwọn aró bí já lọ ọlọ́wọ́ àwọn àfáà ni gbogbo àwọn àfáà wa lẹ́yìn bá a ṣe ń ṣe wọ́n in tí wọ́n fi kọ́ wa nù lẹ́yìn tọ́kẹ̀rẹ̀ mú kọjá wọ́n dẹ̀ máa ṣe tí wọ́n máa sọ tí wọ́n bá fẹ́ ṣe lọ lẹ́yìn kí wọ́n kàn ka Kùránì sí ẹ létí wọ́n bá ti kà sí ẹ létí lásán ajánẹ́sì tí ń ṣe nù tàbí kọ́ bá wọn ka ìntì míì náà tí wọ́n bá fẹ́ sọ kọ́ bá wọn kà wọ́n dẹ̀ máa sọ kìí ṣe pé wọ́n tó wá máa tó sọ nígbà tí ó sì mọ̀ nílẹ̀ náà lọ́mọ sáàmọ̀ wí gbogbo ẹ̀ láàrin 30 minutes nígbà ó sì jẹ́ páwọn èèyàn náà àwọn náà ní ìdí ìmọ̀ entertainment ní ẹni ìdí ló fi jẹ́ pé entertainment industry tẹ́ dálẹ̀ ó fi ń jẹ wọn entertainment industry lẹ́ dálẹ̀ àwọn ìsọkúsọ àwọn àtẹ̀jẹ́rú ala Allah wa ala turathi al-islami wọ́n sọ gbogbo ẹ̀ gálágbálá ìdáwọn èèyàn kà sí náà nù wọ́n kà sí pé entertainment ní ẹjẹ́ tó fi eléyìí náà ẹjẹ́ tó fi ra sára rẹ̀ dẹ́ kò símọ̀ kankan bẹ́ kò símọ̀ bẹ́ ohun tí a ń pè ní ìmọ̀ ó ní ma qalahu Allahu wa qalahu Rasulullah kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ tí a ń pè ní mọ̀ nìyẹn àìtí sọ fún ayé tó iná ló dé tó fi jẹ́ pé gbogbo àwọn ulúmù lógà ìdáwọn àfá pè ní ulúmù àlà àwọn ìmọ̀ àlà instrument ìyẹn ni pé instrument tó fi padà ìmọ̀ yẹn yóò jẹ́ instrument fún ọ láti lọ gbọ́ alkitabu wa sunna yìí ìwọ wá jókòó sí di lógà òun ka lógà tó ka náà ó lé bí ó dé lógà tó gbé on challenge àwọn kíma lógà tó gbé àwọn tàjọ́ ọmọ kéwú gan áṣẹ wẹ́wẹ́ ó ní mú jáde fún àwọn tàjọ́ ọmọ kéwú àléwí ọlọ́run má jẹ́ kí àpadà sí burú ọba wa ọlọ́run lè jẹ́ la samaha Allahu wa la qaddara pé kí èyàn sọ pé ṣubúhà arúbà àwọn ṣubú ọ̀pá mẹ́rin ni kó túbá abadan eléhùn ó ti pẹ́ tó ti di àfihẹ̀yìn ìlà àà ó alhamdulillah eléyìí la faqra ó sú ọ̀bàjẹ́ fún wa pé at least irú yẹn at least lọ́dọ̀ tèmi ó gbọ́dọ̀ ti lé 15 years tàti fi àwọn èèyàn sẹ́yìn pé ó wà tó àṣúbọ̀ àrùbà ní ṣubú ọ̀pá mẹ́rin ìrò pé mo lè tún 15 years ago ìrò bẹ́ẹ̀ ìrò pé mo lè tún bá ṣe kéré tó ìrò pé mo lè tún 15 years ago a ń bèèrè dá sí pé àà tẹ́rù kéwìyàn náà ló fi ń tàhádá ló fi ń tró tàhádí ohun tró challenge sí ibi tí bọ́lọ̀ ń kọ́ ṣàánú wa in tó dé tó fi lé tó bá o ní pé àwọn tá ń wí wọ́n fẹ́ pe àwọn èèyàn wọ́n fẹ́ sí àwọn èèyàn lọ náà ni wọ́n fẹ́ bẹ̀sìn jẹ máwọn èèyàn lójú tó yẹ pé wàláhì ọ̀kan ní kò ní sí ẹ̀sìn kankan tó ti ẹ̀mà pẹ́ẹ̀pẹ́ mà gbogbo ẹ̀sìn rí ọkẹ̀ dàrú mọ́ lójú òtí ẹ̀ ní mọ́ ojútùú ẹ̀mà in tẹ́ fẹ́ sínú everybody sì gbọ́dọ̀ jáde sí everybody gbogbo onímọ̀ pátápátá ló gbọ́dọ̀ jáde sí torí nínú ojúṣe gbogbo ẹni tó bá jẹ́ onímọ̀ nínú wájibátù yín ó ní latubayyinunnahu linnas ẹ gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn لما تلبسون الحق وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي
أنزل على الذين آمنوا وجه النهار واغفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم la'allahum yarji'un nítorí gbogbo tí ń ṣe wọ́n fẹ́ jẹ́ káwọn olùgbàgbọ́ òdodo wọ́n ṣẹ́rí padà níbi nǹkan tí wọ́n ń ṣe ni o wọ́n fẹ́ jẹ́ wọ́n ṣẹ́rí padà wọ́n má jẹ́ wípé wọ́n má mọ̀nàmá kẹ́sìn ó dàrú mọ́ wọn lọ kí ni táàmù eléyìí ló fi jẹ́ wípé gbogbo wa pátápátá òun náà la gbọ́dọ̀ ṣọ́ra wa níbi àwọn wáàsí tá máa gbọ́ kò sí ń tọ́kàn níbi pé àáfà ó ṣe báyìí ó jẹ́ báyìí in tó bùkátà sí òun náà lòdodo eléyìí tó wá látọ̀dọ̀ Ọlọ́run òdodo tó wá láti ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àáfà rẹ̀ ìbá jẹ́ wípé ó sọ ń tọ́takò kò sí lẹ́nu torí tó bá tẹ̀lé ọ̀n tẹ̀lé wọná nìyẹn in tí yóò fi wà lì Jánnà ó ní tọ́lọ̀ àtànẹ́bì bá wí kí ṣe ń tẹ́ ní àfá bá wí tó bá wí fún ọ tó bá gbà tó bá díjọ́ gbéǹdì àlìkáwọ́mọ̀ ẹ̀rí ní ọjẹ́ lé ọ lórí yọ́kà kú ọwọ́ náà lásán ni kọ́lọ̀ ọba kó fẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn kọ́mọ̀ da ẹ̀sìn rú kọ́mọ̀ dàrú máa lórí ọmọ dàrú máa lójú gbogbo ilé ìta àti ṣe inú ẹ̀sìn Ọlọ́run kọmọ sàálà ìgbà lọ́wọ́ wa kọmọ dàlú àláyà gbogbo ilé ìta àti ìmọ̀ ṣe Ọlọ́run kó ṣe rọrùn fún aláti máa ṣe gbogbo ẹni tí ń gbógun ti ẹ̀sìn pátá nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé Ọlọ́run kó bá dá wọn lọ́wọ́ kọ́ Ọlọ́run kó bá dá wọn ní ọwọ́ kọ́ kó bá pa ẹnu wọn mọ́ gbogbo tí ó fi pẹnu wọn mọ́ ìbájẹ́ pẹ̀lú àwọn èsì táwa náà pọ̀ fún wọn àti gbogbo tí Ọlọ́run ọba tó mọ̀ tí ó fi dẹnu wọn kọ́ tí ó fi dá wọn lọ́wọ́ kọ́ tí ó fi pẹnu wọn mọ́ Ọlọ́run kó bá ṣe kọ́mọ̀ bẹ̀ẹ̀ sì jẹ́ máa àwọn èèyàn lọ́wọ́ o ya Rabbi in halla bi ma la maradda lahu wasirtu murtahilan an hadhihi ad-dari وصرت ضيفك في ظلماء موهشة فاجعل قراي لديك محو أوزاري ولا تدعني فريدا لا أنيس معي ووسع القبر واملاه بأنوار الضيف يكرمه من كان ذا كرم أنت الكريم وأنت الخالق الباري إن الملوك إذا شابت عبيدهم وأنت يا خالقي أولى بذاك وما أرسلت بكفاتك إن الملوك إذا شابت عبيدهم قصد إبراري